mọ̀rẹ́ o sí gbogbo ọkùnrin èmi ò mọ̀ pé báyìí láyé ọkùnrin mọ̀ rí àṣé báyìí láyé wá rí pàmọ́lẹ̀ àṣé tipẹ́tipẹ́ la ti ń ṣerú òbí. Jésù. ẹ̀yin ọkùnrin ẹ lajú yín ẹ lajú yín kẹ́ ẹ jẹ́ káwọn obìnrin mọ̀ pé ẹ ti gbọ́n tí ìbá ṣe pé àti ẹ̀wà gọ̀ ọkùnrin yóò mọ̀ gẹrun àpò kan obìnrin yóò mọ̀ ṣerun 10,000 20,000 ọkùnrin yóò mọ̀ wọ ṣòkòtò àti bùbá 1,500 obìnrin yóò mọ̀ ròrò àti bùbá àti gèlè 30,000 70,000 ṣáà rí pé àti gọ̀ pọpọ́nbarì ńgbà tó mo tá a tó bá dàgbà ìyá nìkan ni yóò mọ̀ gbowó ọmọ fúdù bọ́fìtà ẹyin búrẹ́dì ìyá nìkan ni yóò mọ̀ gbà ìyá ni wọ́n rà fún pọpọ́nbarì aṣọ tó yẹ kán rà fún bàbá ìyá wọn tún mọ̀ ra aṣọ fún. ẹ̀yin ọkùnrin ẹ wá ìsì ojú tèmi náà ti là àwọn obìnrin rẹwà jẹ o wọ́n rẹwà jẹ o wọ́n rẹwà jẹ obìnrin rẹwà jẹ gan obìnrin rẹwà jẹ o ṣé wá rí gbogbo kókó jẹun wa pátá ọkùnrin náà ní kọ̀kọ́ lọ gbogbo àgbẹ̀ bàbá rẹ̀ ilé wọn o ilé ló lọ tààrà ilé ló lọ tààrà ńgbà bàbá bá ti relé tán ńgbà bàbá bá ti relé tán ẹ dákun ìyẹ́wò àmọ́ sọ pé mo ṣe lórí burúkú lọ lórí ibú ti lọ jẹ́ ìrìn ẹsẹ̀ mi.